Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. Hello, hello, hello. Ẹ kú àsìkò tá a wà yìí o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Nǹkan ń bẹ o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Kábíyèsí àti Naomi wọ́n ti parí ìjà wọn. So wọ́n ní Kábíyèsí wá sí ààfin. Lọ́sàn-án inú ẹ̀ ń dùn, ayọ̀ ẹ̀ kán pé ìyàwó òun máa tó padà wá sílé. Wọ́n ló ṣà ń dunnú, inú ẹ̀ dùn pé náà pàjọyọ̀. Wọ́n ní ṣe mọ̀ pé ààfin wọ́n ní wọ́n ti gbé ìlú, wọ́n ti gbé ijó, wọ́n ti ń jẹ, wọ́n sọ pé wọ́n celebrate bí Naomi ṣe fẹ́ dé. Wọ́n ní tijó ti lù yẹn pa ayẹyẹ tí wọ́n ní wọ́n ti Kábíyèsí ó ti dá ayẹyẹ lẹ̀. Wọ́n ní bọ́n ṣe máa ń ṣe láàfin ni. Wọ́n níbi tí wọ́n ti ń rejoice ṣá ni wọ́n láwọn àwọn màmá aláwo, àwọn pààtù ẹ̀yọ́ olórí. So agbára ayé ń gùn wọ́n. Wọ́n ní wọ́n ti ya pera wọn jọ. Wọ́n ṣetán gbogbo èèyàn ti jó, wọ́n ti yọ̀. Kábíyèsí ti ṣàlejò fún wọn. Wọ́n ní ṣàìdédé ṣá ni Kábíyèsí ṣá wọlé lọ. Wọ́n ní kò pẹ́ kò jìnnà ni ariwo wá ta gègègè ní ààfin pé Kábíyèsí ní ariwo yìí, ariwo wọn ló tó rinlẹ̀. Ṣé pé àwọn tó ń jó yẹn wọ́n ṣá ti padà, wọ́n ti lọ. Ewo dẹ̀ ní ariwo. Wọ́n ní Kábíyèsí wá yọjú lójú window pé kò rí nǹkan kan. Ó tún padà sínú ilé. Ariwo yìí ṣá. Kí ló wá ṣẹlẹ̀ kí Kábíyèsí tó wá ṣílẹ̀kùn ẹnu ọ̀nà bọ́ síta. Wọ́n wá ní kí ló ń ṣẹlẹ̀. Wọ́n náà sọ pé Royal Manor, ìyẹn ibi tí Naomi máa dé sí pé wọ́n ti lọ, ó ti gbaná. Tí wọ́n fọkún ṣàìdédé náà kàn rí pé iná káàṣì ń bẹ̀. Pé kìí ṣe kékeré o. Wọ́n ló ti fẹ́ máa yọ lórí páànù, lórí òrùlé. Wọ́n ní Kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní bí àwọn búramúra tó sọ fún gbogbo àwọn security. Kí lẹ̀ ń ṣe kíní kan? Ó ní àwọn ti pé táwọn ti ń pa. Pé kò ní ìdí pé káwọn pè Kábíyèsí. Kábíyèsí ẹ bá ti pè mí. Wọ́n ní before you know it, Kábíyèsí wá kì í fóònù mọ́lẹ̀ ló bá pa àwọn panápaná. Wọ́n ní thank God tọ́lọ́run fi bá wọn ṣe. Kò sí delay. Kí àwọn panápaná kíákíá wọ́n ti dé. Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ paná yẹn tó 1 hour ní Royal Manor tó ń pa iná yẹn. Fọ́ṣà tó rí pa. Wọ́n ló tó 1 hour. Wọ́n ní gbogbo incident tó ṣẹlẹ̀ yóò ti tó 2 hours ní ààfin lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí. Wọ́n wá ní Kábíyèsí pé ìrònú sórí àgbàkodò. Pé nítorí pé òun ti announce pé Naomi ti dé, pé kò sáwọn tó máa ṣe, pé Naomi máa dé. Kò sáwọn tó máa ṣiṣẹ́ yìí bí kò ṣe àwọn olórí. Wọ́n ní Kábíyèsí ló yá kán lọ pé àwọn olórí wá. Wọ́n ní kò sí tó yọjú tí kíní yẹn ṣẹlẹ̀. Kò sí tó Kábíyèsí ní kán lọ pa àwọn olórí. Wọ́n ní wọ́n débẹ̀ kò sẹ́ni kankan. Wọ́n ní gbogbo wọn ti ìgbẹ́ là ń fẹ́ wé, kò sẹ́ni kankan nù wọ́n tán rí. Wọ́n ní kò sí ẹyẹ kan. Èmi ni olórí Mary. Wọ́n ní gbogbo wọn ṣá. Ṣé wọn pé wọ́n máa ń lọ wọ́n yìn pẹ́pẹ́ wọn ò fẹ́ kúrò láàfin tí wọ́n fẹ́ máa sneak wọlé, kí wọ́n máa sneak jáde. Wọ́n ní kò sí kankan tó bá ń lé. Gbogbo wọn ti fọ́n dàgbé. Kò sẹ́yẹ nù. Wọ́n ní even gan títí kan èyí tó ń pè ní Dr. Tobi. Mi rò pé Dr. Tobi yẹn, mi rò pé ó yìí ń ṣiṣẹ́, kò ṣiṣẹ́ dàbí pé nítorí pé wọ́n fẹ́ fọ́kọ. Ó fẹ́ Kábíyèsí ló wá kó permanent. Ìgbà kan ló lọ tó sọ pé wọ́n ti jẹ oyún òun tó ń jíjẹ gbogbo ìgbà. Pé òun fẹ́ sálọ. Ó tún padà wá. Ó tún lọ sọ́hùn, wọ́n tún jẹ oyún ẹ̀. Ó tún padà wá. Pé padà tó wá padà sí ẹlẹ́ẹ̀kẹta kò wá tó ìlọ́mọ. Wọ́n ní even gan pé ó yìí wà láàfin. Torí àwọn ní ilé aláwo ló wá nọ́ọ̀sìn láti sọ pé láti join àwọn tó fẹ́ bá tara wọn jẹ́ láìṣe Naomi. Wọ́n ní àtòun náà pé gbogbo wọn kò sí tó wà nílé. Wọ́n ní Kábíyèsí wá sọ pé òkè iṣẹ́ àwọn olórí ni. Wọ́n ní Kábíyèsí wá lérí pé wọ́n kọ̀ ọ́. Wọ́n bá jẹ́ ilé Royal Manor tí Naomi máa dé sí. Wọ́n bá jù tán. Very soon Kábíyèsí Naomi máa dé ààfin. Ṣèbí ti jọ́ yẹn tán fi náà sí tán kí Kábíyèsí tó tún ṣe. Ṣèbí inú yàrá Kábíyèsí ni Naomi ń sùn sí.
àtòun àtàwọn yìí inú chamber kábíyèsí ni gbogbo wọn ń gbé. Tára gbogbo wọn gbóná, tára gbogbo wọn tó ń gbaná jẹ pé Naomi lọ ń sùn sí kábíyèsí. Ó tún máa lóyún ẹlẹ́ẹ̀kẹèlò, ó tún máa ṣe kinní. Tán tún bẹ̀rẹ̀ sí ní jarunpá kán tó tún wá ṣe eléyìí. Wọ́n ní kábíyèsí wọ́n fẹ́ wọ́n kọ̀ o, Naomi máa dé sí ààfin láìpẹ́ láì jìnnà yìí torí wọ́n ti parí ìjà. Ọ̀pọ̀ ìyẹn gan-an ti ẹ̀ tọ́pẹ́, ó ju ọpẹ́ lọ. Wọ́n ní before you know it wọ́n ti kọ́ àwọn kan ti pe Naomi pé Naomi ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n ti lọ sọ iná sí Royal Manor ibi tó máa dé sí o torí àti gbọ́ pò ń bọ̀ pé àwọn olórí ti sọ náà sí wọ́n dẹ̀ ti sá kúrò ní ààfin pé díàfọ̀. Wọ́n ní kábíyèsí wọ́n ní Naomi wá sọ pé bó ṣe pé kábíyèsí nìyẹn ìyẹn Naomi. Kábíyèsí òun gbọ́ pọ́n ní Royal Manor wọ́n sọ náà sí. Kábíyèsí ní yes pé iná ń jó ń bẹ̀ lọ́dọ̀ pé ṣùgbọ́n àwọn panápaná ti dé wọ́n ti pa. Pé ibi tán ní kí gbégbé má gbé pé gbégbé má gbé ní wọ́n pé wọn ò fẹ́ kó dé. Ìgbọ̀n bá ṣe jù bẹ́ẹ̀ lọ kábíyèsí ni wàá dé sáàfin òun. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́. Kọ́ta rí gbọ́ nìyẹn allegedly. Wọ́n níbi táwọn olórí gbogbo wọn ti sá lọ wọ́n ti nà pápá bọ̀rọ̀. Dídà tèmi to my own opinion ṣebí wọ́n sá lọ wọ́n sá síta àti wá wọlé padà kọ́. Ṣebí wọ́n ti sá kúrò nílé wọ́n wá gbogbo ààfin wọn rí wọn. Báwo náà tún ṣe fẹ́ wọ ààfin padà tí kábíyèsí bá fẹ́ ṣe nínú ọgbọ́n tèmi kábíyèsí ò ní jẹ́ kán wọnú ààfin yẹn mọ́. So kó wọ́n jẹ́ pé àlọ́ rámi kò sẹ́ni tó ń wá bọ̀ ẹ̀ kò sẹ́ni tó máa rí àbọ̀ ẹ̀. Kí wọ́n wá gbójúgbóyà kán bí pọ́nrípọ́n gbá wọn rí kán sọ fún kábíyèsí pé kí kábíyèsí wá ṣí géètì fún wọn káwọn wọ ilé padà. Bọ́n ṣe lọ yẹn bọ́n ṣe lọ bẹ́ẹ̀ náà ṣe máa lọ. Ọlọ́run nínú àánú ẹ̀ wá dìde agbára kó kún kábíyèsí lágbára. Kó dá wọn lóhùn torí nǹkan tá a gbọ́ ni o a ṣe gbọ́ ni àwa mọ bí ó ṣe jẹ́ ká bá wọn gbé láàfin. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n sọ náà sí ibi tí Naomi máa dé sí. Wọ́n náà tiẹ̀ ń lérí léka ni pé kì í ṣe bí àwọn máa wo ibi tí Naomi máa wọ̀ pé kábíyèsí ṣàjọyọ̀ pé Naomi ń bọ̀. Wọ́n ní ẹni tó ní kí la fẹ́ ṣe òun la máa ṣe hàn. Nǹkan tó yẹ kó jẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ̀yin èèyàn mi ṣé màá gbọ́ ilé ìbáni mi ní sọ fún àwọn èèyàn mi bó ṣe ń lọ. I have to let you know. Tí n bá jẹ́ kí ẹ gbọ́ báà lẹ ṣe fẹ́ mọ nǹkan tó ń lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ dá sọ̀rọ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Àánú Ọlọ́run á pè é. Nǹkan kò ní ṣẹ̀mí yín o. Bẹ́ẹ̀ ṣe ń bá mi tẹ̀ka tẹ̀ ń bá mi iṣẹ́ yín ò ní bàjẹ́. Àjọṣepọ̀ wa kò ní bàjẹ́. Ẹ ṣé gan. Láyọ̀ o. Bye.